láti ìjọ Kamaldeen Islamic Society of Nigeria. Mo ṣe programu bẹ́ẹ̀ ní every Sunday. Ẹlẹ́kẹta ni tí àwọn eléégún tí wọ́n hùwà tó critical báyìí fún wa nínú ẹ̀sìn Islam. Àkọ́kọ́ ni wọ́n ṣe kàjáde yẹn 2004, 2018 àtọ̀dún yìí. 2004 ọkùnrin kan tó ń pè ní Èṣùlékè Ògúnlékè òun ló kọ́kọ́ wá bà mọ́ṣáláṣí jẹ́, but Èṣùlékè wà níbẹ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí láàfin ọba Àtaọ́jà àná. Ibẹ̀ yẹn ló ti ní nǹkan ìjọ wa sínú torí ọ̀rọ̀ tó ń sọ ńjọ́ náà. Ìyẹn ló wá mú un tó fi jẹ́ pé ní 2018 kó tó di 2018 tó ti ń wùwà burúkú tó ti ń gbé ìgbésẹ̀ tí mo ti rí tó fẹ́ ṣe ni mo ti ń kọ lẹ́tà against ẹ̀. Màá fún gọ́vnọ̀, màá fún state SSS, commissioner of police wọ́n máa ń gba lẹ́tà mi, àti ní state CID tí mo sì ní ọ̀pọ̀lọpọ̀ kọ́pì rẹ̀ lọ́wọ́ ó lè má sì wí. Ṣùgbọ́n wọn ò kí ń rí nǹkan kan ṣe bí kan wọ́ọ̀nù ẹ̀ tó fi di 2018. ọdún 2018 commissioner of police tó wà níbẹ̀ ńgbà náà ó ń láti wá wọ́ọ̀nù àwa méjèèjì wípé kẹ́nìkan kan má fàjẹ̀gbọ̀n mọ́ o, otherwise àwa méjèèjì ló máa arrest. Ìyẹn ló mú ọkùnrin yìí torí ó wá ní 2018 yẹn ó bà mọ́ṣáláṣí jẹ́, ó ṣì àwọn èèyàn léṣe, bó ṣe lọ náà rèé ọlọ́pàá ò rí nǹkan kan ṣe sí. Wọ́n ti dà wá láàmú gbogbo wàhálà tá a ṣe nǹkan kan ò já síbi tó dáa, wọ́n padà tú ẹjọ́ yẹn ká ni. Èmi ìlò tó wọ́n ṣe àjókòó ní mọ́ṣáláṣí wa à ń ṣe ètò àmọ́ specialize yẹn pé prayer for the nation, nítorí pé bá ṣe rí pé wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gbogbo, wọ́n ń gbọ́mọ, wọ́n ń jọmọ gbé, àti ọ̀gá nínú ẹ̀ ní ìyàn tó mú ní Nàìjíríà yìí tí ebi wa ń pa kálukú. Ọ̀rọ̀ ìgbà àdúrà akéde ní níjọ́ Monday ní wáàsí tí mo máa ń ṣe ní every Monday ní Central Mosque. Akéde ní ọjọ́ Friday nígbà tá à ń ṣe útúbà Jímọ̀ wípé special prayer máa wà o, ìwọ tó kì í ṣe jàmáà náà tó bá fẹ́ tó bá ní interest o lè wá bá wa. Eléyìí sì jẹ́ kí ìjókòó yẹn kún dáadáa nígbà táwọn tí wọ́n ní interest tí wọ́n kì í ṣe jàmáà náà bẹ́ẹ̀ ń jókòó. Láti Ìwó àwọn jàmáà wa, láti Ìjẹ̀bú Òde àwọn jàmáà wa, láti Èkó àdìjọ jókòó. Eléyìí wá ṣe nígbà tá a kọ́kọ́ ṣe àyẹ̀wò aṣèdánilẹ́kọ̀ọ́ ó wá kù àdúrà yẹn la wá ń ṣe lọ́wọ́ nígbà tá a kí zuri tán lábẹ́ tẹ́ǹtì àjókòó sí Èṣùlékè wa ń bọ̀. Eégún ẹ̀ náà ni wọ́n kọ́kọ́ dúró sóríta, ìgbà tó yá àtàwọn àtọlọ́pàá àwọn dìjọ ń bọ̀, ọlọ́pàá líìdì wọn. Bí wọ́n ṣe wá dé ọ̀nà ọ̀dọ̀ wa wọ́n lùlù bígbà tó yẹ pé wọ́n kà máa fi da prógámù yẹn rú. Èṣùlékè bọ́lẹ̀ nínú mọ́tò kan Toyota Corolla, ibẹ̀ ló ti bọ́lẹ̀, ó dúró pẹ̀lú ìbọn lọ́wọ́. Ìgbà tí wọ́n ń bọ̀ wọ́n àlọ́bì gángan wọ́n U-turn lọ́wọ́ ìsàlẹ̀, wọ́n wá ń padà bọ̀. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní lẹ òkò nìyẹn. Torí èmi sọ fún ọlọ́pàá tó tẹ̀lé wọn pé ìwọ sì tẹ̀lé wọn, ó sì rí táwọn ṣe prógámù lọ́wọ́, wọ́n dẹ̀ ń lùlù, ó tiẹ̀ lè kọ́sàn wọn. Kí n tó sọ yẹn wọ́n ti padà dé, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lẹ òkò. Ìgbà tí màá gbójú wòkè wọ́n kó bàn jáde bẹ́ẹ̀ ni. Ìbọn yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní yìn torí àwa ti kọ́kọ́ lé wọn, a lé wọn dé oríta léètí òjú bí òpó náà kan lọ síbi tá a wà. Ìgbà tí wọ́n dóríta yẹn làwọn oníbọn wá dé, wọ́n kọ́kọ́ yìn sókè lẹ́ẹ̀kan abẹ́ẹ̀ méjì. Ìgbà tó yá bó ṣe ń dojú ẹ̀kọ́ àwọn èèyàn nu, ìbọn ló ṣe èèyàn bíi 7 àbí 8 léṣe tí wọ́n wà ní hospital náà tó wà ní LAUTECH. Ìbọn ló ṣe wọ́n léṣe, òkúta àdá ló ṣe àwọn tó kù léṣe náà bíi 12 13 tán wà lọ́sibítù. Kó tó di pé wọ́n wá yìnbọn fún bàbá àjọ wa láti Ìwó yìí lẹ́nu ọ̀nà mosque ibẹ̀ ni wọ́n pa sí tí wọ́n ti fún níbọn. Wọ́n fún níbọn tán òní wọ́n bá lọ. Ó jẹ́ bí àrùn yẹn sì jẹ́. Ṣé ń jà sílẹ̀ ni àbí kí lẹ́yìn àti Èṣùlékè ń jà sí? Èṣùlékè ń gbé Olúgùn, bóyá ẹ̀mọ Olúgùn lọ́jà ọba tábà ti yà síbòkòrò ni wọ́n tó yà sọ́nà ilé ẹ̀. Ká tó tún délẹ̀ wọ́n tó rin òpó náà bíi 6 kan tó délẹ̀.
mọ́sálásí tí wọ́n wà ní ìta olókan along Iléṣà road so ní Olúọdẹ àárín ọ̀nà yẹn jì síra wọn kí la fẹ́ jà sílẹ̀ fún àjà sílẹ̀. kí ló wá fa wàhálà láàrin níbẹ̀rẹ̀. ohun tó fà á ni mo sọ fún yín pé 2004 tí Ògúnlékè wá ó bà mọ́sálásí jẹ́ ọ̀rọ̀ yẹn di court níwájú Justice Falola ní magistrate court wọ́n wá fún wọn ní ruling nígbà yẹn bẹ́ẹ̀ wọ́n san damages náà wọ́n san yẹn ìbẹ̀lẹ̀ Súlékè tí ń lérí pé àwọn máa retaliate. kí lẹ wá fẹ́ kí ìjọba ṣe báyìí kí lẹ fẹ́ kí ìjọba ṣe. mo fẹ́ kí àkọ́kọ́ òní wọ́n ti kà jáde yẹn nínú nǹkan tí torí wọ́n Yorùbá ní ẹlẹ́sẹ̀ kan ò ní lọ láì jìyà ìwà tí wọ́n ń wù yìí ó ti ń di gbogbo ìgbà sórí ìgbà tí wọ́n bá wá pa wá kó tó di pé ìjọba ó mọ nǹkan tí wọ́n ṣe ìkànnì ti pa nínú wa yìí so tó bá pa ẹnìkan nínú wa tó bá ṣe gbé kí ni tẹ́ndẹ́nsì pé wọn ò ní padà wá pa gbogbo akẹ́mọ́ wọn ti ń lérí lọ́wọ́lọ́wọ́ báyìí kí ẹ̀yin oníwèé ìròyìn kẹ́ máa gbọ́ orí tán lé lọ́wọ́lọ́wọ́ ní ìsinmi pọ́n àmọ́ máa ká wa mọ́lé ní kọ̀ọ̀kan láti wá pa wá torí bàbá tó kú yẹn kò bá mọ̀ kú bí wọ́n ṣe fún níbọn lórí tán táwọn èèyàn mi ń gbé lọ sí hospital àwọn èèyàn wá wọlé wọn wá dáhùn padà pé ẹ̀ ní lọ hospital sẹ́ ó máa kú ni níbi tí nǹkan yẹn ní agbára dé lánàá bàbá yẹn bá mọ̀ kú ẹ̀jẹ̀ ti wá waste jù lára bàbá yìí tó fi di pé bàbá yẹn kú àwọn nǹkan náà ni wọ́n tún wá ń kéde pé àwọn wà cross wa wọ́n wà ká wọn mọ́lé wọ́n wà bá wa ń biṣẹ́ so ṣé màá máa wòran ìjọba dẹ̀ ń sọ pé nǹkan àfẹ́ ṣe ni pé àwọn ó pè wá papọ̀ bí wọ́n dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn Èṣúlékè ò ní gbà ó àyàfi tó bá fi mú dánrin òfin